káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ àti ẹ̀yin olólùfẹ́ ẹ̀kọ́ èdè Yorùbá. A kú bí ojú ọjọ́ ṣe rí. Lónìí, a tún máa gbádùn ìdánilẹ́kọ̀ọ́ wa bíi ti tẹ́lẹ̀. Pàtàkì ẹ̀kọ́ òun ni pé kí a lè kọ, kí a sì lè kà. Yàtọ̀ sí èyí, à ń kẹ́kọ̀ọ́ láti túbọ̀ ní ìmọ̀ sí i gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti àwa tá nífẹ̀ẹ́ èdè Yorùbá ní kíkọ́. Kí la máa gbé yẹ̀wò lénìí? A fẹ́ wo sílébù èdè Yorùbá. A máa wo oríkì sílébù èdè Yorùbá. A máa wo ìhun sílébù àti àwọn àpẹẹrẹ ẹ̀yà sílébù. Lákọ̀ọ́kọ́, mo sọ wípé a fẹ́ wo sílébù èdè Yorùbá. Ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé tí a bá bi àwọn akẹ́kọ̀ọ́ pé kí ni sílébù, ọ̀pọ̀ ni wọ́n máa ń sọ ohun tí sílébù jẹ́. Àmọ́ lónìí, a máa kí sílébù, ìyẹn oríkì sílébù, gẹ́gẹ́ bí èdè ọ̀rọ̀ tí èémí lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo, tàbí èdè ọ̀rọ̀ tí àmì ohùn yà sọ́tọ̀. Kí nìdí tí a ṣe sọ wípé èdè ọ̀rọ̀ tí àmì ohùn yà sọ́tọ̀? Òun ni wípé iye ìgbà tí a bá dánu dúró nígbà tí a bá ń pe ẹyọ ọ̀rọ̀ kan, òun ni iye sílébù tó wà nínú irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Èyí ló fà á tí a fi lè sọ wípé èdè ọ̀rọ̀ tí àmì ohùn yà sọ́tọ̀. Ká má gbàgbé, nígbà tí a wo àmì ohùn, a sọ wípé lórí ìséèémí kan, ìyẹn ìgbóhùn sókè, àmì ohùn kan nìyẹn. Ìgbóhùn sódò, àmì ohùn kan nìyẹn bákan náà. Torí náà, tá a bá ń sọ̀rọ̀ nípa oríkì sílébù, a sọ wípé òun ni èdè ọ̀rọ̀ tí àmì ohùn tàbí ìró ohùn yà sọ́tọ̀. Bẹ́ẹ̀ ni, èdè ọ̀rọ̀ tí àmì ohùn yà sọ́tọ̀, òun ni sílébù. Ní báyìí, a fẹ́ wo ìhun sílébù. Lára àwọn ìhun sílébù tí a ní, òun ni a máa dárúkọ méjì péré nínú wọn. Méjì tí a sì máa dárúkọ wọ̀nyí, a máa ṣàlàyé wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Àkọ́kọ́ nínú àwọn sílébù náà, òun ni ìhun sílébù odò sílébù. Èyí ni àkọ́kọ́. Nígbà tí èkejì jẹ́ apààlà sílébù. Tí a bá ń sọ̀rọ̀ nípa odò sílébù àti apààlà sílébù, wọ́n jẹ́ ìpín méjì nínú àwọn ìhun tí a fẹ́ mẹ́nubà lénìí. Bó tilẹ̀ jẹ́ pé ìhun mẹ́rin òun ni a máa ń wò lábẹ́ ìhun sílébù. Àmọ́ fún àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ tòní, a máa wo ìhun méjì péré. Ìhun àkọ́kọ́ òun ni odò sílébù. Ẹ má bínú. Ẹlẹ́ẹ̀kejì òun ni apààlà sílébù. Tá a bá sọ̀rọ̀ nípa odò sílébù, odò sílébù òun ni àwọn ìró tí ó dún ketekete tí a gbọ́ nígbà tí a bá ń pe ọ̀rọ̀ kan. Odò sílébù ó lè jẹ́ fáwẹ́lì tàbí kọ́nsọ́náǹtì aránmúàṣẹ sílébù. Ǹjẹ́ a rántí àwọn fáwẹ́lì wa bí? Bẹ́ẹ̀ ni, àwọn fáwẹ́lì aránmúpè àti àìránmúpè. Bákan náà ni àwọn kọ́nsọ́náǹtì aránmúàṣẹ sílébù, ìyẹn ń àti mi. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ti odò sílébù yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní àwọn la máa ń gbọ́ tó máa ń dún ketekete nígbà tí a bá pe ọ̀rọ̀. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo àpẹẹrẹ méjì: ojú, àdá. Tí a bá wo àpẹẹrẹ méjì tí a mẹ́nubà yìí, ojú, tí a bá wò, ẹ̀mélòó ni a pè
sílébù àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ẹ̀mejì òun la pe ọ̀rọ̀ kan tó fi hàn pé sílébù méjì ló wà nínú irúfẹ́ ọ̀rọ̀ yìí. Ojú ọ̀rọ̀ ni, àmọ́ iye ẹ̀ẹ̀mejì ni ìgbóhùnsókè sódò ni ó wáyé. Ojú tó fi hàn pé sílébù àkọ́kọ́ òun ni ìdánudó lórí ìséèmí àkọ́kọ́ òun ni o. Nígbà tí jú tó wà níbẹ̀ tó jẹ́ sílébù kejì, àmọ́ irú àwọn ìró wo ló dún ketekete? A gbọ́ o bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ ni odò sílébù rèé. A tún gbọ́ ú nígbà tá a pe jú tó fi hàn pé èyí àti èyí àwọn ni a tọ́ka sí gẹ́gẹ́ bí odò sílébù. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ kejì. Kí ni a wá lè tọ́ka sí gẹ́gẹ́ bí odò sílébù nínú àdá? Bẹ́ẹ̀ ni àdá. Tí a bá wò á, òun ni àkọ́kọ́ pè tí ó dún ketekete àti á dá nínú dá á òun ni ó dún ketekete. Àwọn wọ̀nyí ni a lè tọ́ka sí gẹ́gẹ́ bí odò sílébù nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Tá bá sọ̀rọ̀ nípa pààlà sílébù ńkọ́, a máa lo àpẹẹrẹ òkè yìí náà láti fi ṣàpèjúwe. Àwọn ni àwọn ìró tí kò dùn rárá nígbà tí a pe ọ̀rọ̀ kan, ṣùgbọ́n síbẹ̀ wọn ò sọ ìtumọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nù. Tá bá wo wọn ò dún àgbọ́ ṣùgbọ́n wà nínú irúfẹ́ àwọn ọ̀rọ̀ yìí. Àwọn ni àwọn ìró kọ́nsọ́náǹtì. Tá bá wo àkọ́kọ́, a rí ojú, jí, jí, jí. Ṣé ló ṣe kí ni? Kò dún jáde bí àwọn ìró fáwẹ́lì tó wà nínú ọ̀rọ̀ náà. Bákan náà ni àdá, dú, dú yìí kò dún jáde gẹ́gẹ́ bí àwọn odò sílébù bí wọ́n ṣe dún. Ó dá mi lójú pé a ti rí ìyàtọ̀ tó wà láàárín odò sílébù àti àpààlà sílébù. Àwọn wọ̀nyí dún ketekete nígbà tí a pe ọ̀rọ̀. Àwọn wọ̀nyí wọn ò dún nígbà tí a pe ọ̀rọ̀. Nítorí náà, sílébù tó jẹ́ odò sílébù ó lè jẹ́ ẹyọ sílébù kan, bẹ́ẹ̀ ni tí kò ní àpààlà sílébù nínú. Torí náà, a máa wá wo ẹ̀yà sílébù. Mo sọ fún wa, mo ní a máa wo oríkì sílébù, ìhun sílébù àti ẹ̀yà sílébù. Lábẹ́ ẹ̀yà sílébù, a máa wo sílébù ẹlẹ́yọ ọ̀rọ̀. Ẹ̀yà sílébù, sílébù ẹlẹ́yọ ọ̀rọ̀, ọ̀rọ̀. Ìyẹn ọ̀rọ̀ onísílébù kan àti sílébù ọlọ́pọ̀ ọ̀rọ̀, ọlọ́pọ̀ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni a fẹ́ wo sílébù ẹlẹ́yọ ọ̀rọ̀ àti ọlọ́pọ̀ ọ̀rọ̀. Tá bá sọ̀rọ̀ nípa sílébù ẹlẹ́yọ ọ̀rọ̀ tó fi hàn pé ẹ̀ẹ̀kan péré òun la pe irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Yálà ohùn wa lọ sókè nígbà tí a pe ọ̀rọ̀ náà, ìyẹn ọ̀rọ̀ kan náà, tàbí ó wálẹ̀ tàbí ó wà láàárín. Gẹ́gẹ́ bí a ṣe ní àwọn ọ̀rọ̀ onísílébù kan, ìyẹn bíi wá, lọ, gẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí jẹ́ ẹyọ sílébù. Nígbà tí ọlọ́pọ̀ ọ̀rọ̀ sílébù, ìyẹn sílébù ọlọ́pọ̀ ọ̀rọ̀, ó lè jẹ́ méjì, sílébù méjì, ó lè jẹ́ mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni wọ́n a lè tọ́ka gẹ́gẹ́ bí sílébù ọlọ́pọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ. Ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì fáwẹ̀lì àbí kó bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́nsọ́náǹtì. A rí apá, a rí bàbá, a rí Báńkọ́lé. Ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe fiṣẹ́ gẹ́gẹ́ bí sílébù. Níbí báyìí, eléyìí jẹ́ sílébù, bẹ́ẹ̀ ni sílébù méjì péré ló ní tó jẹ́ ọlọ́pọ̀ ọ̀rọ̀ sílébù. Nígbà tí eléyìí náà jẹ́ ọ̀rọ̀ onísílébù méjì. Níbí báyìí a ní ọ̀rọ̀ onísílébù mẹ́rin. Ẹ jẹ́ ká tẹ̀ wo ọ̀kọ̀ọ̀kan wọn kí a pín wọn sí sílébù. Lákọ̀ọ́kọ́ a ní a, pa, ó jẹ́ méjì. A ní bà, bá, ó jẹ́ sílébù méjì.
a ní bá kọ́ lé, ó jẹ́ sílébù mélòó? 4. Tí a bá wò ọ̀kọ̀ọ̀kan àwọn sílébù tí a ti wò níbí báyìí, a rí pé wọn ò ní iye sílébù kan náà. Àwọn tí a sì ti ṣáájú ṣàlàyé bí àwọn ni a pè ní òdo sílébù, nígbà táwọn wọ̀nyí jẹ́ àpàlà sílébù. Tá bá wo àpẹẹrẹ ẹlẹ́yọ ọ̀rọ̀ sílébù tí ó wà níbí báyìí, a máa rí wá, lọ, dẹ̀. Tá bá sì wo sílébù ọlọ́pọ̀ ọ̀rọ̀ yẹn, yálà ó jẹ́ 2, 3 tàbí jù bẹ́ẹ̀ lọ, láti rí apá, bàbá àti báńkọ́lé. Ó dájú pé lónìí a ti kọ́ ẹ̀kọ́ lórí sílébù nínú èdè Yorùbá. A ti rí pé sílébù ni ègé ọ̀rọ̀ tí àmì ohùn yà sọ́tọ̀. Yàtọ̀ sí èyí, a ti rí ìhun sílébù. Ní abẹ́ ìhun sílébù, a rí òdo sílébù, a rí àpàlà sílébù. Mo ṣàlàyé wípé òdo sílébù ni àwọn ìró tí a gbọ́ ketekete nígbà tí a pe ọ̀rọ̀ kan. Torí náà àwọn ìró tí a gbọ́ náà sábà máa ń jẹ́ ìró fáwẹ́lì tàbí kó jẹ́ kọ́nsọ́nàtì àná máa ṣe sílébù. Mo sì sọ fún wa pé a ní oríṣi fáwẹ́lì méjì, àránmúpè àti àìránmúpè. Bẹ́ẹ̀ ni, ní ti àpàlà sílébù, mo ní a kì í gbọ́ wọn ketekete. Òun ló fi yàtọ̀ hàn láàrin òdo sílébù àti àpàlà sílébù. Òdo sílébù à ń gbọ́ ketekete, àpàlà sílébù a kì í gbọ́ ketekete. Àwọn àpàlà yìí sì ni wọ́n lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí a lè pín sí sílébù, wọ́n sì lè má bẹ̀rẹ̀ ọ̀rọ̀, wọ́n jẹ́ ìró kọ́nsọ́nàǹtì. Torí náà mo láti rí nínú àwọn àpẹẹrẹ méjì yìí, ojú àti àdá. Ẹ̀yìn èyí ni a wo ẹ̀yà sílébù, tá wo sílébù ẹlẹ́yọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn àpẹẹrẹ àti sílébù ọlọ́pọ̀ ọ̀rọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a gba iṣẹ́ àmúrelé. Bẹ́ẹ̀ ni, ó yẹ kí a mú iṣẹ́ àmúrelé lọlé. Ká wá ṣe àfikún sí ìmọ̀ tí a ti kọ́ láti lè fi jẹ́ kí a mọ̀ pé lóòótọ́ ni ohun tí a ti kọ́ ní abẹ́ sílébù yìí ó yé wa yékéyéké. Àbí báwo ni? Ní báyìí, iṣẹ́ àmúrelé náà rèé. A fẹ́ kọ àwọn òdo sílébù àti àpàlà sílébù. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀rọ̀ wọ̀nyí: aláǹgbá, ọlọ́pàá, òpómúléró, ìjọ̀gbọ̀n, bí a ti wo àwọn ọ̀rọ̀ 4 tí a kọ sójú pátákó yìí, àwọn ni a fẹ́ ṣiṣẹ́ lé lórí. A fẹ́ ṣe ohun tí a sì fẹ́ ṣe rèé: fa ìlà sí ìdí àwọn òdo sílébù nínú àwọn ọ̀rọ̀ òkè yìí. Bẹ́ẹ̀ ni, ohun tí a fẹ́ ṣe nìyẹn. A fẹ́ fa ìlà sí ìdí àwọn òdo sílébù tó wà nínú àwọn ọ̀rọ̀ 4 tí a ti kọ sílẹ̀ yìí. Alákọ̀ọ́kọ́ òun ni aláǹgbá, ẹlẹ́ẹ̀kejì òun ni ọlọ́pàá, nígbà tí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ òpómúléró, ẹlẹ́ẹ̀kẹrin sì jẹ́ ìjọ̀gbọ̀n. Ó dájú pé èyí máa jẹ́ kí a lè wo ibi tí a ṣe ń tẹ̀síwájú sí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa. Torí náà, inú mi dùn gan láti tàn mọ́lẹ̀ sí sílébù. Yàtọ̀ sí èyí, bí a ṣe tún ṣe jọ wo ohun tí ìhun sílébù jẹ́, 2 péré la yẹ̀wò nínú wọn àti àwọn ẹ̀yà sílébù. Torí náà, a máa retí wa láti lọ sí orí àwọn YouTube page wa yìí, ká like ẹ̀, ẹ jẹ́ ká subscribe, ẹ jẹ́ ká comment, ẹ jẹ́ ká fi àwọn iṣẹ́ àmúrelé wa ránṣẹ́
lórí kọ́mẹ́ǹtì yẹn, èmi náà sì ṣe àyẹ̀wò sí i. Gbogbo àwọn tó bá ṣe dáadáa jùlọ, tó bá máa fi di ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀, a máa dá orúkọ wọn, a sì máa yìn wọ́n dáadáa wípé wọ́n káre láti túbọ̀ lè ṣe púpọ̀ sí i. Ẹ ṣeun gan. Yàtọ̀ sí èyí, mi ò ní lọ báyìí lásán. Màá tún fẹ́ fún wa ní àǹfààní kan. Àǹfààní náà òun ni bí a ṣe ń kọ àwọn ọ̀rọ̀ ní àkọ́tọ̀ òde òní. Àmọ́ kí ni a máa lò lọ́tẹ̀ yìí? Mo mọ̀ pé gbogbo wa la máa fẹ́ mọ ohun tí à ń lò ní ọ̀tẹ̀ yìí. Àkọ́tọ̀ òun ni a fẹ́ ṣe àtúnṣe sí, ní àkọ́tọ̀ àtijọ́. Bẹ́ẹ̀ ni, a fẹ́ ṣe àtúnṣe sí àkọ́tọ̀ àtijọ́. Tí a bá pa òwe nílẹ̀ Yorùbá, bí a ṣe ń kọ́kọ́ rèé, a kì í kọ Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là á gbọ́. Rárá o, ìdípò bẹ́ẹ̀ a máa kọ Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là á gbọ́. Bẹ́ẹ̀ ni, kí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn òwe méjèèjì? Àkọ́kọ́ ni wípé tí àti ẹ kì í ṣe àkọpọ̀. Bẹ́ẹ̀ ni, èyí ni a lè tọ́ka sí gẹ́gẹ́ bí àkọ́tọ̀ àtijọ́. Nígbà tí èyí jẹ́ àkọ́tọ̀ òde òní. Bẹ́ẹ̀ ni, tá bá wò, la gbọ́ kọ́ bí kò ṣe là á gbọ́. Torí náà, a fẹ́ kọ àwọn ọ̀rọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe sọ wọ́n jáde ní ẹnu wa, pé Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là á gbọ́. Títí ìdánilẹ́kọ̀ọ́ mi, ó dá mi lójú wípé a máa fẹ́ túbọ̀ mọ̀ púpọ̀ sí nípa àwọn ohun tí a lè kọ́ tó máa jẹ́ ká túbọ̀ sunwọ̀n sí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti olólùfẹ́ èdè Yorùbá. Ẹ ṣeun. Ọ̀dọ́mọdé olùkọ́ yín náà rèé, Akíndélé Ọládàpọ̀, ọmọ wọn ní Ìjàkọ̀ Ọ̀ṣun. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ pẹ̀lú wa lórí YouTube. Ẹ má gbàgbé láti bá wa like, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ sì follow wa. Inú wa dùn gan, a ṣe ń rí ọwọ́ yín. Àwa náà sì ní gbàgbé, gẹ́gẹ́ bí ìsọnù iṣẹ́ àmúrelé tí mo fún aṣáájú, a máa yin àwọn tí wọ́n bá ṣe dáadáa, a sì máa tún dárúkọ wọn. Ẹ ṣeun lọ.